Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa gbogbo ọmọ Yorùbá ọdẹ ọdún bí ǹjẹ́ ẹ ti gbọ́ ìyanu ti ṣẹlẹ̀ o, bẹ́ẹ̀ ni ìyanu ti ṣẹlẹ̀ látàrí gbogbo rògbòdìyàn tó ń lọ nílùú lẹ́yìn tí bàbá Bọ́lá Ahmed Tinubu tí wọ́n pààrọ̀ àwọn service chiefs. Ǹjẹ́ ẹ ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jáde síta o, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kan sára sí service chief of defence staff tuntun, bẹ́ẹ̀ ni ìyẹn Commander Olúfẹ́mi Oluyede. Àwọn ọmọ ìlú ti bẹ̀rẹ̀ sí ní kan sára sí o. In fact ẹ kọ́kọ́ máa wo bó ṣe ń lọ àwọn àtẹ̀jíṣẹ́ yìí ó ní agbára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo pé lẹ́yìn tí wọ́n ti yan service chief tuntun òun ni ìtẹ̀síwájú ti dé bá ọmọ ìlú. Abẹ́ẹ̀rí nǹkan bí ó ní fọ́nrán tó ń lọ tí gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń pariwo àwọn sójà àwọn èèyàn láàrin irú eléyìí o, àwọn sójà pa àwọn Agbesunmomi yìí, wọ́n pa wọ́n mọ́ ibi tí wọ́n sá pamọ́ sí. Mi ò ní lè ṣó fọ́nrán yẹn ṣùgbọ́n mú kan lè fi hàn yín díẹ̀. Òun lè ń rí tí wọ́n ṣe ń wọ́ wọn lọ, wọ́n ṣe ń wọ́ wọn ni wọ́n ń nà wọ́n. Service chief show you something like this before? Na this new service chief fit handle them like this by good order. Ṣé ń gbọ́ ṣe new chief of defence is not playing. Ṣé ń gbọ́ nǹkan táwọn èèyàn sọ? Just yesterday that the new chief of army staff give order, matter don start. Congratulations guys. Na after this coup Tinubu eyes don open. Oh my God. This happened immediately President Tinubu reshuffle the army chief. Lọ́wọ́ yìí ǹjẹ́ ti gbọ́ ṣe ń rí àwọn mi lè fi fọ́nrán yẹn hàn yín ṣùgbọ́n àwọn èèyàn ni wọ́n ń wọ́ lọ yẹn, àwọn Agbésùnmọ̀mí tí wọ́n pa. Tẹ́ ẹ bá rí ìbọn tí wọ́n gbà lọ́wọ́ wọn, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jáde tán pé eléyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti yan service chief tuntun pé gbogbo wa máa rí yàtọ̀. Ẹ mọ̀ pé lánàá ni ìròyìn yẹn jáde pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti yan àwọn service chief tuntun, wọ́n dẹ̀ máa bẹ̀rẹ̀ iṣẹ́ with immediate effect. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe lọ, àwọn ọmọ ológun Nàìjíríà kò ń ṣe pé àwọn ará bíi pé wọn ò lè ṣiṣẹ́ tó yẹ kán ṣe o, kò yé yín, kò ń ṣe pé wọn ò lè ṣiṣẹ́ takuntakun ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwa náà ti ṣe mọ̀, ó láwọn kan tán jókòó sí ojú kan tí wọ́n fẹ́ kí ìlọsíwájú kó dé bá àwọn ará bíi. Wọ́n ń ṣiṣẹ́ wọn pé wọ́n ń ṣiṣẹ́. Àwọn kan máa wò pé báwo lẹ ṣe mọ̀ pé àwọn kìnìún wọ́n rán wọn, àwọn lára àwọn ọmọ ìlú or àwọn olóṣèlú kọ̀ọ̀kan ni wọ́n rán wọn. Ẹ wo kò ní ìdíkẹ́ anybody tí ẹ sọ bó ṣe ń lọ fún yín. Tẹ́ bá rí àwọn ìbọn tí ó wà lọ́wọ́ àwọn ará bíi, àwọn Nàìjíríà mi gan mi rò wọ́n nírú ẹ̀. Àwọn irinṣẹ́ ìkà mọye tó ń tà ṣáwọn tí wọ́n ti jẹun kánú yìí ń bọ́ lọ́n ti fẹ́ rí irinṣẹ́ tó fẹ́ máa lò. So tí kò bá ṣe pé wọ́n ní àwọn tí wọ́n ń ro wọn lágbára, àwọn tí wọ́n fẹ́ kí ìlú yẹn tòrò, àṣírí wọn ti ń tú. Bẹ́ẹ̀ ni àṣírí wọn ti ń tú. Àwa ti pariwo títí pé bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ láìpẹ́ láì jìnnà Elédùmarè máa mú gbogbo wọn balẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Àwọn ọ̀tá àwọn ọmọ ènìyàn, àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá, gbogbo wọn máa wálẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ni. Lọ́wọ́ yìí àwọn Nàìjíríà mi ni o, wọ́n ti ṣe bẹ̀bẹ̀, wọ́n pa dẹ̀ǹdẹ̀ sí wọn lára oríṣiríṣi ni ṣùgbọ́n mélòó lè fi hàn yín náà ni. Tí kò wá ṣe orí ìkànnì tá a wà yìí, tẹ́ bá lọ gbérò àwọn nǹkan bẹ́ẹ̀ jáde, ó yé yín, wọn ò nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n ọpọlọ náà ní ṣe bẹ́ẹ̀ náà rí bá ṣe rọra ń fẹ̀yìntì ẹ̀ fún yín tẹ́ ń rí bó ṣe ń lọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jáde tán, wọ́n ní bàbá Tinubu ẹ má dá wọn lóhùn, bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́ ṣe fẹ́ ṣe ń sìn ní kẹ́ ṣe. Lẹ́yìn tí ṣé ẹgbọ́n kan téèyàn kan sọ, ó ní lẹ́yìn kúùpù
tí ó jáde yìí òun ni ojú bàbá là ó pé so nǹkan tẹ́yìn Arábí fẹ́ ṣe rèé ẹ tún fẹ́ lé mi dànù kí ló dé dé èmi gan ò ní gbà fún yín. Chief of Service Chief of Defence Staff tuntun General Olúfẹ́mi Oluyede túnbọ̀ máa tẹpá mọ́ because a lè ní pé Chief of Defence Staff tó wà níbẹ̀ tẹ́lẹ̀ òun ló ṣe eléyìí kí ló dé tí kò ṣe fi hàn wá látijọ́ ìka ríṣẹ́ tó ṣe ṣùgbọ́n ní kété tí wọ́n yan Chief of Defence Staff tuntun ọmọ àwọn sójà in fact inú gbogbo wọn ń dùn wọ́n farabalẹ̀ ń ṣiṣẹ́ gbogbo àwọn kàńdá inú rẹ̀ sì tó wà láàrin àwọn sójà láìpẹ́ láì jìnnà wọ́n ti ní wọ́n máa yọ wọ́n dànù ẹ mọ̀ pé láwọn sójà kankan tó jẹ́ pé bókobòko ni wọ́n tí wọ́n dàpọ̀ mọ́ àwọn sójà gidi wọ́n ti bẹ̀rẹ̀ sí ní yọ àwọn yẹn náà bíi jìgá ṣùgbọ́n àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí ó máa ṣe o ìwọ tó bá nídìí fídíò yẹn tó bá nídìí fídíò yẹn o lè send mail ẹ sí mi máa forward fídíò yẹn sí ẹ kó o rí bí wọ́n ṣe pa àwọn Arábí ń pakópa kẹ́rẹ́ rí àwọn ìbọn tí wọ́n gbà lọ́wọ́ gbogbo ẹ̀ tó bá ti lè send mail ẹ sí ní comment section ni o máa send fídíò ẹ sí ẹ kó lọ wò ó àwọn Arábí wọ́n ṣiṣẹ́ àwọn sójà wọ́n ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde pé kò ń ṣe pé àwọn sójà yìí ò lè ṣiṣẹ́ yìí ó láwọn kan tí wọ́n tẹṣẹ́ wọn mọ́lẹ̀ ni àwọn kan wà tó jẹ́ pé wọ́n jẹ́ kí iṣẹ́ wọn gbéra àwọn ọ̀ka ènìyàn wọ́n jẹ́ kí iṣẹ́ àwọn Arábí wọ́n fẹ́ kó gbéra ni kò ń ṣe pé wọ́n lè ṣiṣẹ́ yìí nígbà tó yẹ pé wọ́n máa mú àwọn agbésùmọ̀mí máa ní kán dáríjì wọ́n ó wá ń yà wá lẹ́nu wípé ẹni tó dá gbogbo wàhálà ilẹ̀ ó ti bá tiẹ̀ lọ ìyẹn Buhari ó ti bá tiẹ̀ lọ kí ló wá ń ṣẹlẹ̀ tó fi jẹ́ pé àwa lè dá ìjọba tiwa ṣe ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé at least ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ronú kan apá abẹ yẹn pé òkè káwọn tẹ̀ kọ́kọ́ change àwọn service chiefs yìí káwọn fi àwọn ẹlòmíì sí eléyìí tí wọ́n ṣẹ̀ change àwọn Arábí gan kò tí ní tí ìròbìyẹ́ ó ti wọ 48 hours o òun ni àti iṣẹ́ gidi ti ń dáhùn wọ́n ti ń pa àwọn Arábí ní pakópa sharp kò tiẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde pé sí kò wá ṣe wípé wọ́n ti àwọn òòtá ní agbésùmọ̀mí níbi táwọn sójà wà àwọn sójà tán ti jẹ tírénì pa àwọn mélòó lára agbésùmọ̀mí mélòó ni ara àwọn agbésùmọ̀mí níbi táwọn sójà wà tí kò bá ṣe pé àwọn kan wà tó jẹ́ pé wọn ò fẹ́ kí iṣẹ́ yẹn jáde ṣùgbọ́n lọ́wọ́ yìí mọ̀ pé à ń pariwo látànà wípé eléyìí tí a ti ní àwọn new service chief pé ìyàtọ̀ máa wà ìyàtọ̀ ti bẹ̀rẹ̀ sí ní wà o inú àwọn ọmọ ìlú kan dùn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni pé irú nǹkan tá a fẹ́ kẹ́ máa ṣe rèé tẹ́ bá mú wọn balẹ̀ báyìí kò tí ẹ nídìí kẹ́ ṣẹ̀ṣẹ̀ wá máa fi hàn àwọn èèyàn pé àti arrest wọn kò nídìí kẹ́ máa arrest anybody ẹ máa pa wọ́n straight ni because àwọn Arábí tọ́ bá rí yín wọ́n máa ń pa yín dànù ni tọ́ bá rí yín wọ́n nídìí àti sọ̀rọ̀ jù wọ́n á waste yín ni so kí ló wá dé tẹ́ fi jẹ́ pé ẹ̀yin kò yé wa ọ kí ló tó fi jẹ́ pé ẹ̀yin tẹ́ bá ti wá mú wọn máa ṣe máa parade wọn nídìí nǹkan tẹ́ ṣe yìí ìwọ tó bá ti nídìí fídíò ṣàjẹ́ mọ̀ kàn ṣe send mail ẹ̀ sí mi máa forward ẹ̀ sí ẹ bẹ́ẹ̀ ni tó bá nídìí fídíò yẹn àwọn Arábí yìí wọ́n ń ṣèyàn gidi o wọ́n ń ṣèyàn gidi ẹ wo irinṣẹ́ tí wọ́n kó lé àwọn agbésùmọ̀mí lọ́wọ́ ṣùgbọ́n ká dúpẹ́ àwọn Nigerian military wọ́n ti gba gbogbo ẹ̀ lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni tó bá tí a ti send email ẹ̀ máa forward ẹ̀ sí ẹ máa forward file yẹn sí ẹ kó lọ wo iṣẹ́ tí àwọn Arábí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé ṣe báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n jáde wọ́n ní pé service chief of defence staff tuntun tí wọ́n gbé wáyé pé ó ti fún wọn ní ọ̀dà lára àwọn òròyìn táwọn gbọ́ pé òun ló fún wọn ní ọ̀dà pé lọ́wọ́ yìí ẹ máa pa wọ́n dànù ni anybody tẹ́ bá ti rí tó ta fẹ́lẹ́fẹ́lẹ́ ẹ pa wọ́n dànù kò ní ìdíkẹ́ ṣẹ̀ṣẹ̀ máa kó ayé oyọ mọ́ nǹkan tá a fẹ́ nìyẹn Oòduà Nation ní ọ̀nà àbáyọ kó máa lọ bẹ́ẹ̀ bí wọ́n fẹ́ o bí wọ́n kọ̀ Oòduà Nation ló lè ṣe bẹ́ẹ̀ ní àníríjú báyìí lẹ́yìn èèyàn wà lórí eléyìí àwọn máa bẹ́ o ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwó ẹni tó bá lámábọ̀là ní débá kélédùà kó bùkún fórílẹ̀-èdè Yorùbá ó dàbọ̀.